Uba. Ọ̀sà òkèlè ẹ̀sà báyìí ọdún ti gbé. Uba. Ọ̀sà òkèlè ẹ̀sà báyìí ọdún ti gbé. Sàásù ó ti sẹ̀ ẹ káàbọ̀ sílé agbára bá a sẹ́kù ṣé wọ́n ní mo lárúkú mọ́ ní rìsáàbù torí mi náà máa ń ṣètò bí wọ́n gbá àwọn ni mo káàrí ṣọ́dá sókè mi ọ̀gá ńlá ọ̀gá ńlá. One step before another. Kí tó náà wá. Lọ́nà bọ́dí jẹ́ eré. Àjíbọ́lá bọ́dí jẹ́ àríyá. Ọ̀sẹ̀ kan ló kú ọ̀rọ̀ bàbá bàbá mi kan ní bá ṣe fàájì ìgbọ̀nwá kájúmọ̀ àgbà ọ̀sàrọ̀ aláàbí máa fọ́pọ́ lọ́pọ̀ ìbáṣẹ́ ọ̀kan ọ̀sẹ̀ kan ló kú ọ̀rọ̀ kí àjọ 2021 olùgbé ìsọ̀kọ̀ ọ̀rọ̀ ọ̀gbìn wa lọ. Ọ̀sẹ̀ tó ń ṣe kú lápá ẹ̀ka pàṣẹ o. Gbogbo wa pàṣẹ wa o. Ọjọ́ àfọ̀sọ́fẹ́. Ọ̀rọ̀ ń yẹ sí àmì ọ̀hún. Olóògbé pé January 1st nínú sẹ́ẹ̀ ìlú rẹ̀. Ẹ̀sìn ọ̀nà sábúrú ní ẹ̀ ọ́. Tọ́wọ́ yẹ pé ọsibítù ọ̀hún rẹ̀. Ẹ̀sìn ọ̀nà sábúrú ní ẹ̀ ọ́. Tọ́wọ́ yẹ pé gbàgbọ́ ọ̀hún ọ̀dọ̀ àwọn ní ọ̀dọ̀ àwọn onígbò ọ̀hún ọ̀dọ̀ àwọn ilé ẹ̀kọ́ ọ̀hún. Ẹ̀sìn ọ̀nà sábúrú ní ẹ̀ ọ̀hún ìbáṣọ. Tó bá rí mi lórí gbà ọmọ ìyá ní fóònù bẹ̀rẹ̀ ọ̀fun àkóbá àdábá lórí àsìkò sára lórí àwọn ìkúrú pàṣẹ àwọn ènìyàn ọ̀gbìn. Tó bá rí mi lórí gbà ìrìnsẹ̀ ẹ̀yìn ìyẹn fún wa. Tó bá rí pàdé ọ̀fẹ́ gbà àbáyá lórí. Tó bá ti láwọn ọgbẹ́ ìbẹ̀rẹ̀ ti tàn pọ̀ ìrìnsẹ̀ ẹ̀yìn ìyẹn fún wa. Àwọn ọmọ ẹgbẹ́ ọba lọ́wọ́ dúró, òní kọ́, òní kà, àti máa rìn. Àtẹ̀lẹ́jọ́ ọdún tó ti wọ́n parọ̀ rẹ̀. Àwọn ìjà lórí first 2022. Bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ẹ̀rọ wa. Àgbàlagbà yàrá, abẹ́rẹ́ náà gbá ọ̀rọ̀ fún bá sẹ́. Tábà fún ṣèkọ́ àjọ ìròyìn ìjọba wọn ti wá.
Fatima àgbà ẹ̀sìn lábẹ́lẹ́ ayé pé ìgbà tí kò tún ọmọ àwọn tó rè jẹ. Gbogbo ìdájọ́ àwọn tó rè gbájú àti bàbá ìyá ọ̀rẹ́. Bàbá mi tí lójú owó kẹ́kẹ́ ìwà responsible ìrìnà ìwà. Ìgbà ìṣòro ìrìnà àgbàtà náà. Àwọn ọmọ iṣẹ́ gbogbo wa ní January 1st 2022. A máa kí àwọn ìfàsíwá ọ̀dọ́ akínú ọ̀dọ́ àwọn aláǹfíà nínú ọ̀dọ́ ọ̀dọ́ nínú ìgbàlá ìsáyà ọ̀dọ́ ọ̀dọ́. Alábí ọ̀rọ̀ ìgbà àgbàtà ẹ̀ka ìbọ̀sílẹ̀ àgbà àgbà ọ̀dọ́.